Abdulrasaki ṣàánú wa. Àròmìlò Abdulrasaki ṣàánú wa. Yorùbá bọ̀ wọ́n ní ohun tí dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni o. Èyí ló mú kí àwọn olùgbé Àṣeyọrí àti Àánú Olúwapọ̀ lópópónà Alágbàdo nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara máa rawọ́ ẹ̀bẹ̀ síjọba lórí àwọn ìṣòro tó ń bá wọn fínra ní agbègbè náà. Lára àwọn tí wọ́n ní oúnjẹ àwọn yà ní àìsí omi tó jágara, òpópónà tó yègoro, iná ọba àti ilé ìwòsàn tí ò sí ní agbègbè náà, tí wọ́n sì ní èyí ń kó ìyà jà wọ́n ní bí ọba rẹ ọmọ tàbọ̀ rẹ ọ̀kan lára mọ̀lẹ́bí àwọn káwọn tó lè gbé dé ilé ìwòsàn nǹkan yóò ti fẹ́ yíwọ́ látàrí pé àkọ́kọ́ ná ọ̀nà ọ̀dà, bákan náà ni ilé ìwòsàn kò tún sí nítòsí, àfi káwọn dé Alágbàdo káwọn tó láǹfààní láti rí ìwòsàn. Wọ́n wá ní tá a bá wo agbègbè tá à ń sọ yìí, Alágbàdo lèèyàn lè gbà wọlé, téèyàn tún lè gbàbẹ̀ já sí Okoro Expressway ní Ìtẹ́ tìlú Ìlọrin. Wọ́n ní ṣùgbọ́n o bí kọ̀mínítì báwọn ṣe pọ̀ tó, ìyà tí kìí ṣe kéré náà ló ń jẹ àwọn. Wọ́n ní tẹ́ ẹ bá wo omi lẹ́lẹ̀ táwọn ń gbọ̀n yìí, wọ́n ní omi ọ̀hún làwọn fi álọ́ọ̀mù sí táwọn fi ń fọṣọ látàrí pé kò sí omi, kò sí iná, bẹ́ẹ̀ ni kò tún sí ọ̀nà tó jágara. Wọ́n ti rọ gómìnà ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrahman Abdulrasaq, sẹ́nitọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara Sọ́líù Mustapha, Yínká Àlùkò, alága ìjọba ìbílẹ̀ Gúúsù Ìlọrin ọ̀nàrẹ́bù Majid Odo. Wọ́n ní kí wọ́n jọ jàre, kí wọ́n ran àwọn lọ́wọ́ o, kí wọ́n bá wọn ṣe òpópónà àwọn tó nídìí iléèwé nítorí pé kò sí iléèwé ara. Wọ́n ní àdúgbò ti wà láti bí ọdún mẹ́wàá sẹ́yìn, ṣùgbọ́n gbogbo ohun tó jẹ́ mùkúndùn tìjọba tó jẹ́ ìṣèlú àwarawa wọn láwọn ọ̀jẹ́ o. Wọ́n ní àwọn máa dìgbò lọ́pọ̀ yanturu, ṣùgbọ́n ṣá o kò sí àǹfààní ìjọba kankan táwọn rí jẹ látìgbà tí àwọn ti wà níbí. Wọ́n wá rọ ìjọba láti ọ̀dọ̀ orí gómìnà tó fi rí gbogbo àwọn ìjọba lẹ́ka pé kí wọ́n jọ jàre, àtàbí àwọn tó bá orí bá ṣẹ́gi ọlà fún láwùjọ wọ́n jọ jàre, wọ́n ran àwọn lọ́wọ́ ní agbègbè àwọn o. Ẹgbọ́n tí àwọn olùgbé agbègbè náà, ẹgbọ́n tí wọ́n fi ẹnu ara wọn sọ. rẹ̀ fún yín láti àtàárọ̀ ọjọ́ náà ló wá jáde sí express Okolowo, òun náà ló bẹ̀rẹ̀ láti Alágbàdo lọ́jọ́ náà ti bẹ̀rẹ̀, ló jáde sí express Okolowo. Ẹ dákun torí Ọlọ́run, ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ọjọ́ náà yìí, ẹ dákun torí Ọlọ́run, a fi Ọlọ́run a fi bẹ̀ yín, ẹ dákun ẹ̀yin náà wò báyìí. Ọjọ́ náà lọ wá sí ìtẹ́ mùsùlùmí nílọrin ní Okolowo, ìtẹ́ mùsùlùmí òun lélẹ́yìí, òun náà là ń nawọ́ sí lọ́ọ̀kan yìí, òun lè rí fẹsẹ̀ lọ́ọ̀kan yìí, òun yìí. tó ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ọjọ́ náà ẹ bá wa ṣe, ẹ dákun ojú ọ̀nà tó wà ṣọ́ọ̀tì ni fáwọn èèyàn láti máa gbàbẹ̀ jáde sí Okolowo. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ẹ dákun ẹ ṣàánú wa. Abdulrahmani ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, Abdulrasaq ẹ̀mí rẹ̀ ogun ṣàánú wa, Abdulrasaq àṣeyọrí ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, kò sómi kò sí Abdulrasaq ṣàánú wa, àrínà ló Abdulrasaq ṣàánú wa, àròmí ló Abdulrasaq ṣàánú wa, àròjọ́nà Abdulrasaq ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, òtíléwé Abdulrasaq ṣàánú wa, òsásíbítù Abdulrasaq ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, olówó ìlú ẹ dákun ṣàánú wa, ọlọ́lá ìlú ẹ dákun ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, kò sómi nílé Abdulrasaq ṣàánú wa, kò sójú ọ̀nà Abdulrasaq ṣàánú wa, kò síná rárá Abdulrasaq ṣàánú wa, kò sábò rárá Abdulrasaq ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa, aṣàṣeyọrí Abdulrasaq ṣàánú wa, aṣàṣeyọrí Abdulrasaq ṣàánú wa, ojú òní ti Abdulrasaq ṣàánú wa, òní jẹ́ pé Abdulrasaq ṣàánú wa, Abdulrasaq Abdulrahmani ṣàánú wa,
búra ṣàbí láti àṣeyọrí community Ìlọrin South ní Alágbàdo abẹ́ gómìnà wa Abraham Abdulrasaq sẹ́nẹ́tọ̀ wa Buhari Ọláyínká Àlùkò gbogbo yín lábẹ́ àti láti South omi tá a mú ní ẹ dákun iná là á sì fi fọṣọ òun là á fi ń wẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ lórí rẹ̀ àti hospital iléèwé gbogbo ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ nílọrin South tá a wà yìí ìyà ọ̀nà ń jẹ wá gan ni ń jẹ wá gidi gan ẹ dákun torí Ọlọ́run ò ní sèyí láti mọ bá àlómi àníná àlétò ààbò tó péye ẹ dákun ẹ ṣàánú wa ni abẹ̀yìn ni báwo wá bá fẹ́ lọ bì kan àbá fẹ́ lọ sí hospital ká tó gbọ́ ọmọdé hospital Alágbàdo á ṣe wàhálà èyí tí ò ní nǹkan rinṣẹ́ yóò mọ fẹsẹ̀ á mọ fẹsẹ̀ fọ́ lọ ni ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ kódà kìí ṣe gómìnà nìkan gbogbo ẹ̀yin olówó àdúgbò ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú wa abẹ̀yìn ni olójú àánú ẹ fojú àánú wò wá ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú wa ẹ ní sírìn ẹ ní ṣiṣẹ́ ẹ ní sọnù ìgbésẹ̀ yóò ní bára yé inú ẹ dákun ẹ ṣàánú àwọn ọmọ ẹ ṣàánú àwọn tí ń bọ̀ ẹ dákun tó lọ́lọ́ ẹ ṣàánú wa àṣeyọrí phase 1 phase 2 phase 3 àánú Olúwa pọ̀ phase 1 phase 2 phase 3 ẹ dákun àlùbáríkà ẹ ṣàánú wa ẹ dákun gbogbo wa community pọ̀ ládùúgbò wa gan àmọ́ ẹ dákun ẹ ṣàánú wa á béèrè ràn lọ́wọ́lọ́wọ́ yín ni a ti kọ̀wé káàkiri àti ìrẹ́nì kankan ṣùgbọ́n ẹ dákun àfẹ́ kẹ́lẹ́ ṣàdékẹ́ tó pè wẹ́ dákun ẹ ṣàánú wa ni. Ìrìn Ọmọ́tọ̀ṣọ́ Ìmáàmù Oníwàrà a wà ní Ìlọrin South ẹ dákun abẹ ìjọba àti Yorùbá ọlọ́dọ̀ ní pátápátá ẹ dákun torí Ọlọ́run community àṣeyọrí phase 1 phase 2 phase 3 àti àánú Olúwapọ̀ phase 1 phase 2 phase 3 àti gbogbo àkọ́bá àwọn tá a wà nílùú ìgbà yìí ẹ dákun ẹ ṣàánú wa a ní ìrànlọ́wọ́ ìjọba ọ̀nà tá à ń sọ yìí nísìnyí ó jáde sí ìtẹ́ tuntun tẹ́lẹ̀sẹ̀ fún gbogbo mùsùlùmí tán ń lò ní express Òkòlówó ẹ dákun ẹ ṣàánú ọ̀nà táwọn ọgbà náà ní nísìkò sóbi kò sí iná kò sí kankan ẹ dákun atọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọgbà àwọn olóṣèlú pátápátá ẹ dákun ẹ ṣàánú wa ẹ fojú àánú wo. bí eléri wa ní Kwara State yìí òun náà ni Malam Abdulrahman Abdulrasaq àti gbogbo àwọn tí wọ́n jọ ń tukọ̀ ìjọba láti rí àwọn kọmíṣánná ni àtàwọn ọ̀nàrẹ́bù ni lábẹ́ bẹ́ẹ̀ kí ọ̀nàrẹ́bù Nuhu Kodo àwa tí a ń sọ̀rọ̀ látàárọ̀ bá àyókù mi ti rí àwa ni tí a wà ní Ìlọrin South lábẹ́ Muhammad Nuhu Kodo tí a wà ní Àkànbí Ward 5 orúkọ tèmi tí ń sọ̀rọ̀ látẹ̀kan òun náà ni Hasan Abdulkadir Habibullah tí mo jẹ́ mufasiru nílùú yìí pẹ̀lú ògo Ọlọ́run àwa nílùú yìí látọjọ́ tó ti pẹ́ àmọ́ gbogbo tí ń jẹ́ àdùn ìjọba Ọlọ́run àti àánú Olúwapọ̀ náà àti àlùbáríkà bá a ṣe jọ ń ṣe náà nù ní bí tá a pọ̀ dé àpọ̀ yanturu àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run nígbàtọ́dún tá a ti wà ń bí Ọlọ́run tí ìjà rí benefit kankan lọ́dọ̀ ìjọba Kwara State àti ìjọba local government ọ̀nà wa ń bíbà yìí kọjọ́ ọ̀nà kan tó da rárá gbogbo àwọn tó ní nǹkan ọ̀gùn tó bá ti lè rọ́jú gbé jáde tó sì gbé wọlé pẹ̀lú ògo Ọlọ́run àárọ̀ ọjọ́ kan tó bá jáde ilé mọ̀kálíkì ni ó parí sí yóò darí rẹ̀ síbẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àwa nílé ìwòsàn ọ̀rẹ́ wa díẹ̀ ọlọ́mọ́fà rẹ̀ kun àbí ká máa bẹ̀bẹ̀ nílé ìwòsàn á nídìí ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ kọ́dà ní iná ìmọ́lẹ̀ kò sí iná kankan lọ́dọ̀ wa ń bíbà yìí èyí tó lé dé èyí tá a ní ó tún súnmọ́ díẹ̀ kò wúlò abẹ ìjọba ẹ dákun ẹ ṣàánú wa Ọlọ́run ó ṣàánú yín bẹ́ẹ̀ nílé ẹ̀kọ́ àwọn ọmọ wa Ọlọ́run kó ṣàánú wọn ni o torí ìrìn tí wọ́n rìn tí wọ́n fi dá lọ rè kẹ́kọ̀ọ́ primary school ní secondary school level ní wọ́n rìn fá wọ́n bá délé wọn lọ rè sùn ni torí wọn ò ní ráyè kẹ́kọ̀ọ́ yóò ti rẹ̀ wọ́n ẹ dákun abẹ ìjọba lápapọ̀ àtàwọn ọlọ́dọ̀ni kọ̀ọ̀kan nílùú wa nílùú Ìlọrin ní Kwara State ní gbogbo Nàìjíríà kó ìdọ́wọ́dọ̀ ọba Nàìjíríà náà torọ ọ̀nà ńlá lọ́nà wa yìí ẹ dákun ẹ ṣàánú wa Ọlọ́run ó ṣàánú yín torí tọ́lọ́ ẹ ṣàánú Ọlọ́run ó ṣàánú yín ìrànlọ́wọ́ la ń dá nídìí o. orúkọ mi ni Imam Abdulrahman Alunge láti àánú Olúwapọ̀ community ẹ dákun abẹ gbogbo ẹ̀yin aṣáájú àtẹjọ́ lórí wa Ọlọ́run tó gbé yín sípò aṣáájú Ọlọ́run ní sọ yín lérò yín láéláé fàbẹ̀rẹ̀ bàdà àfọlọ́run bẹ̀yìn bá ti ń rọwọ́ yín káàkiri lọ́tún ló sì ń bí dáadáa àwa náà nídìí ìrànlọ́wọ́ inú àdúgbò wa yìí ní ti jẹ wáyà pọ̀ kọ́dà bẹ́ẹ̀ náà bá rí bẹ́ẹ̀ náà kò sí náà kò sómi kò sọ́nà àfọlọ́run àfi bẹ̀yìn ẹ̀dá kò tóbi tọ́ lọ́hùn ẹ̀wà nù ṣe wá bẹ́ẹ̀ náà tún ọ̀rọ̀ yín náà ó lọ́ bá sì yọ̀dà kan kọ́ kèrémìyàn kan tí ó gbọ́ pátápátá náà tá à ń dìbò tó pé àbá tí ìrìnrìn bẹ́ẹ̀lì méjì mẹ́ta àbá tí ìrìnrìn bẹ́ẹ̀lì ṣèṣe bẹ́ẹ̀ kàn wá sí iná gbogbo ọdún àyà àfojú gẹ́ni náà yíláyé fàbẹ̀dàbàdà kọ́dà àlẹ́ tó tira wọn lódì kejì báyìí àlẹ́ yìí ti ṣẹlẹ̀ ń bẹ̀ àfi tàbáyà àbòdì tá a tan iná ni
Ọlọ́run ní sọ ẹni sókò kan ayé o ọlọ́run náà Muhammad lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun torí tọ́ Ọlọ́run.